Ẹ ǹlẹ́ o, ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè pàtàkì kan fún ẹ̀yin òbí. Báwo ni ó ṣe máa rí lára yín tí ọmọ yín bá dé láti ilé ẹ̀kọ́ tó sọ pé, Mom, Dad, my friends are discussing about their language and values in school today, but I don't know what to say about mine. Mommy, Daddy, ǹjẹ́ ẹ fẹ́ kí ọmọ yín lè sọ àsọdátọ̀ èdè Yorùbá lẹ́nu bíi Adémídé? Ohun tí a kò bá jìyà fún kì í pẹ́ lọ́wọ́ ẹni. Ohun tí a bá fara ṣiṣẹ́ fún ló ń pẹ́ lọ́wọ́ ẹni. Àpá lára ìgúnpá níye kan. Báyé bá fẹ́ ọ lónìí, bó bá lówó lọ́wọ́, ayé á máa fẹ́ ọ lọ́la. Tàbí kí o wá nípò àtàtà, ayé á máa yẹ́ ọ sí tẹ̀rín. Jẹ́ kí o dẹni tí ń rango, ayé á máa yí mú sí ọ. Ẹ̀kọ́ sì tún sọ ní dọ̀gá. Múra kí o kọ́ dáradára. Bí o sì rí ọ̀pọ̀ ènìyàn tó fẹ́ kàn ṣẹ̀rìn. Dákun má farawé wọn. Ìyà ń bẹ fún ọmọ tí kò gbọ́n, ẹkún ń bẹ fún ọmọ tó ságírí. Má fowórọ̀ ṣeré ọ̀rẹ́ mi, máa sí iṣẹ́ ọjọ́ lọ. Then you need to enroll them into the Yoruba language mastery program, which will adequately teach your child how to speak Yoruba language without fear. I am Damilare Igbayiloye, the lead coach at Akonilede Yoruba. My teachers and I have successfully trained over 120 students both in Nigeria and in your part of the world on the art of speaking and understanding Yoruba language fluently. During this mastery program, your child will learn the art of speaking and understanding words in Yoruba language. Wọ́n á gbọ́, wọ́n á lè sọ àsọdátọ̀ èdè Yorùbá lẹ́nu. Be taught to identify several objects with their Yoruba names. Wọ́n á lè mọ orúkọ tí à ń pè oríṣiríṣi nǹkan ní àyíká wọn. Be taught values and respect in relating with friends and elders. Wọ́n á kọ́ bí wọ́n ṣe lè bọ̀wọ̀ fún ẹni tó jù wọ́n lọ àti àwọn àgbàlagbà. Practice both in class and in your house and much more activity. Àlọ́. Géńdé márùn-ún, yàrá mẹ́rin, kí ni o? Ọwọ́, òṣè. Your child cannot afford to miss this mastery program. So, go ahead, click the Learn More button and I'll see your child in class.